Ekaro, Ekason, Ekale, Activitesimo 1. This is Crossblog XTV. Don't forget to subscribe, like, and share. Baba Adebayo ti jáde o. Wọ́n ní Ondo, Ọ̀ṣun, Èkìtì. Wọ́n ní kàn kún fún àdúrà gidi gan ni o. Wọ́n ní àwọn Fúlàní, wọ́n ní wọ́n ń bọ̀ àyàbò ibẹ̀ o. Wọ́n ní wọ́n rí clear. Wọ́n ń bọ̀ àyàbò ibẹ̀ o. Bóyá torí ìdí èyí ni Trump ṣe lóun bọ̀ Nàìjíríà o. Àti lè sọ o. Àwọn kan ní kó má wá, àwọn kan ní kó wá. Tẹ́ bá ní kó má wá, látijọ́ ta ti ń go through kínní, ta ló dá wọn dúró? Instead kó dúró sí, ó ń pọ̀ sí ni. Bẹ́ẹ̀ náà lẹ rí Gumi náà ti jáde. Bí Trump ṣe lóun bọ̀, Gumi ní kí Nàìjíríà cut ties pẹ̀lú ẹ̀. Bọ̀ àwọn èèyàn tán ti ń pa láti jọjọ́ ìwọ̀n gbé odidi ọba mẹ́ta nílùú Ondo, wọ́n pa wọ́n. Wọ́n jí àwọn èèyàn gbé lójoojúmọ́. Ọba Sokoto náà àbí Sultan of Sokoto ó ní ordinary social media stunt ni. So ìjọ wo la fẹ́ bọ́ ń bẹ̀? Baba Adebayo ti pariwo wọ́n ní kí a kún fún àdúrà gidi, wọn láwọn rí àgbàrá ẹ̀jẹ̀ ńlá o. Ẹjọ́ ẹja bọ́ ìtókù lẹ́nu Baba Adebayo. Please don't forget to subscribe, like, and share. Ẹ jẹ́ sáré bá mi gbàdúrà. Olúwa dáwọ́ àgbàrá ẹ̀jẹ̀ dúró lórílẹ̀‐èdè. Lord, stop any issue of bloodbath in this nation. Àwọn tó ń fẹ́ kí ẹ̀jẹ̀ máa ṣàn ní kẹ́jẹ̀ tí wọ́n ṣàn. Those that want blood to flow, let their own blood flow. Ó yá, ẹ pé Jésù, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ fi tara gbà ó. Ó ga o, kọ́lọ́n kó máa ṣọ́ wa ń bẹ̀. Àdúrà yìí náà, orí àdúrà yìí náà la máa gbà. Àdúrà yìí náà la máa gbà. Ṣẹ̀ṣẹ̀ àrà ń bọ̀ terrorist tó wà lókè yìí. Wọn ò bójú, wọn ò ṣe kankan. Ṣèbẹ́ tó bá bẹ̀rù ló ń bójú. Wọ́n mọ̀ pé àwọn ní bàbá àṣàlẹ̀ ni. Bọ̀ àdúrà làwa máa gbà. Kọ́lọ́n ṣáà máa gbọ́ àdúrà wa náà. Kọ́lọ́n máa ṣe aláàbò lórí àwọn tó máa ṣe aláàbò lórí ẹ̀. Eléyìí ti pọ̀ jù. Dáwọ́ àgbàrá ẹ̀jẹ̀ dúró. Ẹ bá dẹ̀ jẹ́ àgbàdua yẹn dáadáa o. Ẹ ò mà ní ṣe tí rẹ gbọ́ ìròyìn búburú. Sàmì Jésù Kristi Olúwa wa. In Jesus' name we pray. A fẹ́ gbàdúrà kan, mo dẹ̀ ń fẹ́ àmì. I want to pray a prayer and I want sign. Mo ń fẹ́ àmì. I want sign. Ondo State, Ekiti State, Dimension state. Ọ̀ṣun State. Dimension state. Àwọn tí wọ́n sọ pé àwọn ń bọ̀ wá pa àwọn èèyàn yìí. Those that say they are coming to kill people. Ẹ̀mí mímọ́ ṣèrìbọmi ìparun fún wọn. Holy Spirit conduct baptism of destruction for them. A fẹ́ gbàládùá ni. We want to pray it as a prayer point. Ondo State, Ekiti State, Ọ̀ṣun State. The state mentioned. Ẹ gbà dáadáa, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o. Please pray it very well. Torí à ń yin Ọlọ́run lórí àdúrà tá a fẹ́ gbà yìí. We glorify God over this prayer point. Kí wọ́n lágbára òkùnkùn jù bẹ́ẹ̀ lọ. No matter how powerful they are in the realm of Ẹ̀mí mímọ́ darkness. ṣèrìbọmi ìparun fún wọn. Holy Spirit organize baptism of destruction for them. Ìṣọ̀kan àdúrà mo fẹ́ ká gbà. I want us to pray with unity. Ondo State, Ọ̀ṣun State, Ekiti State. Dimension states. Àwọn tó lọ sọ pé àwọn fẹ́ wá pa àwọn èèyàn kí wọ́n gbalẹ̀. Those that say they want to come and kill people to take over their land.
ẹ̀mí mímọ́ ṣe Holy ọ̀run Spirit, authority of heaven. ṣe ìrìbọmi ìparun fún wọn. Organize baptism of Ó yá destruction. ẹ pé Jésù, ẹ gbàdúrà bẹ́ẹ̀. ẹ bá jẹ́ àfi ìṣọ̀kan gbàdúrà yìí. ṣe ìrìbọmi ìparun fún wọn. Sàmì Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name, our Lord.